ń pọ̀ ju o ẹyẹ ìbẹ̀rù ní tọ́jọ́ o ìfádé babaláwo ní ṣe bí ojo níṣègùn ní ṣe bí àìgbọ́rọ̀dún wọn ní ṣekú pa wọ́n o ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé jẹ́ pé kíkálukú wa kálíbà bá ẹ̀mí wa débi tó dáa níwọ̀n pé ọ̀rọ̀ tí mo sọ yìí yóò bẹ̀yìn kan nú tẹ̀ bá ní làákàyè. orí ẹ burú ìran bàbá ẹ ní òní làákàyè ìran bàbá ẹ ní òní làákàyè ìran bàbá ẹ ní òní làákàyè ìran bàbá ẹ mo rò pé Ọlọ́run ọba o ẹ wáyé Yorùbá lóde ẹ wáyé Yorùbá lóde mo rò pé bọ́ ìgbọ́n tẹ́lẹ̀ ni Awójìmí Adékúnlé oh God tábà ti ń kọ́ ọmọ wa láwo ẹ jẹ́ ká máa kọ́ wọn ní làákàyè ká máa kọ́ wọn ní ọgbọ́n ká máa kọ́ wọn ní òye bàbá yìí ò gbọ́n rárá ẹ wọ̀rọ̀ tó sọ ṣé ẹ fẹ́ pohùn má gbogbo olóyè Ìgbòho lẹ́nu ni kí ló sọ nínú interview yẹn tó ti ju ẹnu ẹ lọ kí ló sọ ṣé kì í ṣe pé ń wọlé ń jáde lóòótọ́ kí ni Ìgbòho sọ kí ni Ìgbòho sọ tó jù lọ kí ni ọjọ́ orí ìwọ Ifájìmí yìí ìgbà wo ló dáyé ẹ̀yin ọmọ kéékèèké awo ìtẹ́ ń báwo jẹ́ ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ rò pé ẹ jẹ́ nǹkan tẹ́ ẹ jẹ́ nǹkan kan ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ ẹ tí rí ilé ayé tẹ́ rò pé ẹ nílé ayé nígbà táwọn bàbá yín bá ti kó Ifá lé yín lọ́wọ́ ẹ ti rò pé gbogbo ọgbà ayé ọwọ́ yín ló wà gbogbo ìmọ̀ ayé ọwọ́ yín ló wà ókè ẹ̀rẹ́ ni tó lówó tó lóògùn ju Ìgbòho lọ onítọ̀hún ò ṣe jáde nígbà tí ìran Yorùbá tójú pọ̀ ìran Yorùbá àbí ẹ̀ṣẹ̀ ni ọmọ Adéyẹmọ sọ wípé tí Nàìjíríà bá gbé ẹ́ńbágò tí wọ́n bá gbé ẹ́ńbágò kò lórí òun máa lọ sí Kwara ṣé kìí ṣe ìran Yorùbá náà pàbẹ́ ẹni pẹ̀lú ní Kwara Ifájìmí ó gọ̀ sí gbogbo nǹkan tó sọ yẹ it show that we don't have respect to elders ó dẹ̀ fi hàn wípé lóòótọ́ bẹ́ẹ̀nìyàn bá kó Ifá tó ní ọkìnní kankan kò ní kéèyàn ó gbọ́n kò dẹ̀ ní kéèyàn ó jáde láti ilé rẹ̀ Ìgbòho ń ṣe ní táyìn ìlú ẹ̀kọ́ ìyá mi Ìgbòho ń ṣe ní tó lè máa rí fi tó lè máa sọ̀rọ̀ sí bó ṣe ń sọ̀rọ̀ sí yẹ torí ipa tó kó ìran bàbá títí ẹ̀ ò kó ìran ipa tó kó tẹ́ ẹ bá ti rí pé ẹ̀ ń sọ̀rọ̀ lórí social media tẹ́ ẹ bá ti rí pé ẹ̀ ń pèdè lórí social media tí àwọn ènìyàn ò rí yín tí àwọn ènìyàn ò ṣe làákàyè táwọn ènìyàn ṣe làákàyè pé ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ kò tó nǹkan kan ẹ wá mú tọ́pìkì Ìgbòho wọlé torí pé ẹ ti mọ̀ pé tẹ́ bá dárúkọ Ìgbòho kí ìwọ tó dáyé ni Kọ́lá Olóòtú ti ń pèdè ló ti ń sọ̀rọ̀ please ẹ̀yin ọ̀gbọ̀ngbọ́n tẹ́jọ́ mo ojúlówó ọmọ kóòtù òjíire nínú interview tí Sunday Ìgbòho sọ èwo ló sọ ń bẹ̀ tó ti kọjá ẹnu ẹ̀ tí Sunday Ìgbòho bá dákẹ́ wá ní ọjọ́ ní ó ti dákẹ́ tó bá tún jàjà sọ̀rọ̀ it is a cause kéèyàn dìde fún ìran ẹ̀ kó má lè sọ̀rọ̀ mọ́ before kí Sunday Ìgbòho tó dìde fún ìran ẹ̀ ló ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ní Sunday Ìgbòho sọ tí wọ́n máa bunú yìí ẹ̀yin rádaràda tí ìgbẹ̀yìn ayé yóò lè dá yìí ìgbà tó gbọ́ fá tó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ ó ṣe jáde nígbà tí ojú ń pọ̀ ìran Yorùbá àbí ibo ló wà orí ẹ burú lọ́rùn ẹ Ifájìmí I love you before but this statement ẹgọ̀ lọ́pọ̀lọpọ̀ ìran yín àfi bí sólóore nìyí ìran yín àwa dẹ̀ mọ̀ kó wọ́n rẹ̀ jáde síta ni àwọn tó rẹ̀ jáde síta ẹ wá jáde síta kẹ wá dìbẹ́dì ìran Yorùbá ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń dífá lábẹ́ ilé tẹ́ bá gbọ́ gbùgbà ẹ̀ sá sínú ìró ìyàwó yín ni ẹ̀yin awo òfegè ayé alábàjọ táwọn bàbá wa ẹjọ́ wọn àná wọ́n ní ẹ má fa wo wọn ọmọdé torí tọmọdé bá ti mọ díẹ̀ nínú àwo yóò mọ ṣègbéraga ni ta ló kó fáfún ẹ tó ní títí tó ní ìgbà tó ti kó fáyẹ ó ti di ọ̀jọ̀gbọ́n ayé ó ti di ọlọ́gbọ́n ayé ó ti di onímọ̀ràn ayé. You are so stupid for that statement. You are so stupid. Ifájìmí kórógbá lẹ́nu ẹ tó gbọ́ Fábí Ọ̀pẹ̀lẹ̀ àwọn kẹwàá tó ju ẹ lọ́nu ayé wa a máa sọ ẹnu tí wọ́n ní rí ẹ mọ́. Who are you? Ó ṣe gbé bàbá títẹ̀ síta kó wá defend
ó fẹ́ràn olóyè Ìgbòho ó fẹ́ràn olóyè Ìgbòho ọ̀rọ̀ tó ń sọ kù díẹ̀ káàtó ọ̀rọ̀ wo ni Ìgbòho sọ tó kù díẹ̀ káàtó ọ̀rọ̀ wo ṣé ìran bàbá títẹ̀ ló lágbára jùlọ tí ìran bàbá títẹ̀ bá lágbára jùlọ tí ò bá lè jáde síta jẹ́ pọ̀ máa lè ní bàbá àti wọ́. Leave this man alone. Ẹ filẹ̀ ẹ jẹ́ o it's older a love to take decision ẹ fi Ìgbòho lẹ̀. Ìbá lọ sẹ́ni interview kó lọ sọ́dọ̀ anybody kó sọ̀rọ̀ tí ò bá tún sọ̀rọ̀ ẹni ó kò sọ̀rọ̀ ṣé ó parọ́ ni ṣé kìí ṣe pé ó ń wọlé ó ń jáde the freedom that you have ṣe Sunday Igboho ni kí ló mú tó fi tí Sunday Igboho fi ń wọlé tó fi ń jáde it is not because of us ohun tó sọ lánàá ṣé kò ń kọ́ ló ṣẹlẹ̀ ní Fájìmí kò yẹ kó jẹ́ látọ̀dọ̀ ẹ kò yẹ kó jẹ́ látọ̀dọ̀ ẹ kò yẹ kó jẹ́ látọ̀dọ̀ ẹ tẹ́ bá ní kí gbogbo èèyàn máa sọ̀rọ̀ sí Ìgbòho kì í ṣe látọ̀dọ̀ ẹ kò gbẹ́nu ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín lálágbára tẹ́ ẹ pera yín ní awo tẹ́ ẹ pera yín pé ẹ mọ̀wọ́ yí padà kò gbẹ́nu yín torí nígbà tójú pọ̀ ìran Yorùbá níbo lẹ́wà kò gbẹ́nu yín kò gbẹ́nu yín àtọ̀ màá pílẹ̀ fún yín ẹ gbọ́ ẹ rí i pé wóróworó ló ń sọ wóróworó. dáa kí wọn ó ṣọ́ra dáadáa kí wọn ní onímọ̀ràn gidi. ṣé ń gbọ́. Olódùmarè má jẹ́ kíkọ́ lóòótọ́ ó padà kó bá wọn. ṣé ń gbọ́. Ọlọ́run má jẹ́ ó ṣekú pa wọn. ṣé ń gbọ́. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ pìrìsẹ́ńtà tó bá kù láti mọ interview wọn pẹ̀lú lẹ́wù tí wọ́n wà yìí. nínú ọ̀rọ̀ yìí mo kò púpọ̀ yín ni ó ti gbọ́ ṣùgbọ́n àwọn kan mẹ́jọ wípé bẹ́ẹ̀ bá jẹ́ olùfẹ́ èèyàn lótìítọ́ mo fi Olódùmarè búra mo fi ọba tó ní mí tó lé ẹ̀mí mi búra lọ́dọ̀ gbogbo mo nífẹ̀ẹ́ Sunday Igboho gbogbo àwọn èèyàn nífẹ̀ẹ́ Sunday Igboho olú ọmọ tí I did not get it wrong. wọ́n máa sọ pé ikú òkú nípa kíkanjú ikú odò ní pòmò ẹ̀kú tó kọ́ sí ìnàbẹ̀ ní inú abẹ́ rẹ̀ ṣùgbọ́n yẹ ká kíkanjú wọn ni ó yẹ kí ikú tó páyà àkókò káàkó ọmọ rẹ̀ kó ti tó gí sọ. ṣé ń gbọ́. kí n máa yẹ̀yìn àgbàlagbà nígbà tí bàbá yìí pè yín lórí ẹ̀rọ tí wọ́n bí léèrè báwo lẹ ṣe ń ṣe kó má bàa dán lẹ́nu mi jù wọ́n bí léèrè báwo lẹ ṣe ń ṣe ẹ̀yin náà padà gba fídíò yẹn màá fídíò yẹn ṣe parí ni èyí tẹ́bi fẹ́ sọ nípa wọn èyí tí màá wá sọ bóyá ó tó bẹ́ẹ̀ àbí ò tó bẹ́ẹ̀ ẹ padà lọ́mọ gbọ́ ní parí mo bẹ̀ yín ẹ má mi gbọ́ fídíò yìí parí because lóòótọ́ la nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n kò yẹ kẹ́ ẹ kúkú ya o ṣé ń gbọ́. kò yẹ kẹ́ ẹ fọjọ́ ọlọ́jọ́ lọ o ṣé ń gbọ́. kò yẹ kó jẹ́ wípé ìta fẹ́ ṣe à ń bẹ lọ́n pé púpọ̀ sọ pé wọ́n ní ìtafẹ́ nìkan jọ kan ó ní Yorùbá nation ó ló lè wáyé Olódùmarè nation ó ló lè wáyé ó ṣùgbọ́n Olódùmarè ló mọ ìgbà gbogbo ìgbà tí ó bá jẹ́ Májàsọ́lá pẹ̀lú ìdojúkọ tẹ́ ẹ ti ní láyé à ń bẹ lọ́n kọ́ lọ́n jó sojú yín ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ yìí ọ̀rọ̀ tẹ́ ń jáde lẹ́nu yín yìí tẹ́ ẹ bá kíẹ́vù Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ ni. ṣé ń gbọ́. torí wípé ní ìtẹ̀ pé bá a ṣe kéré tó yìí à ń gbẹ́tẹ̀ kínní àgbẹ́lẹ̀ kejì àwọn tí wọ́n kọ́ ń ṣekú pátá fi máa lágbára láyé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni láti bí interview gbàwọn ẹ̀ ń gbàgbára yín lẹ̀ gbàwọn ẹ̀ ń ṣe kínní kan tí kálukú wọn ń jábọ́ láì sí pé wọ́n ṣépè fún yín bàbá. ṣé ń gbọ́. àwọn nǹkan yìí bá a ṣe nífẹ̀ẹ́ yín tó ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọ́n lè yẹ ẹ̀bẹ̀rù wọ́n ní nítọ́jọ́ nínú ọdún bá kan nígbà tí wọ́n pè é sójú ogun ìní kì í púpọ̀ yóò mọ̀ yá àwọn babaláwo akọni mẹ́wàá ti dúró dò nìkan olórí adúgbò ó wá dira wọ́n wá dá ifá ní ògbọ́dọ̀ lọ ó ní ó dá ifá ló gbọ́dọ̀ lọ ẹ mọ wọn tó dánwó òrukàn ìyàwó wọn tó dé láì lọ́kọ mọ́ ẹni tó fún yín ló kọ nìyẹn ẹni pẹ́ padà sọ́kọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń bí lọ́nìgbò yìí ti pọ̀ jù ẹni wọ́n fi ṣàkáǹtì ẹ̀ báwo ló ṣe ń jẹ báwo ló ṣe ń lé báwo ló ṣe ń ṣèjọba sóò ní sẹ́nitọ̀ ni Sunday Igboho sóò ní ọ̀rọ̀ tó ń bi yín lèrè àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé tó má bi òkú ẹ̀ tó má bi wèrè ọ̀rẹ́ kò má bọ̀ ọ́rẹ́ ẹ̀yin ń bẹ lókè òkú mẹ́ẹ̀ ń bi yín lèrè ẹ̀ ń bẹ lájò gbogbo nǹkan yín ọlọ́mọdé bá jẹ́ mi báyìí wọ́n ń bi yín lèrè pé tó bá ti gbọ́ ọkọ yín kúrò ní tó bá ti gbọ́ pọ́mẹ́ lónìí o ẹ̀ tó ń lo òkè ọdẹ ṣé ẹ̀yin nìkan ni ṣé ń gbọ́. ṣé wọ́n nìkan Sunday Igboho ẹ̀yin nìkan ni wọ́n ẹ̀yin nìkan ni lágbára jù. ṣé ẹ rí i pé wọ́n rán bọ̀ ìwá ni Ìfájìmí gàgàgàgàgàgà mi mọ nǹkan tí mo lè sọ fún bí mo ṣe fẹ́ràn bọ́ èyí tó àṣé kò sí ọpọlọ kan lórí ọmọ yìí kí Sunday Igboho wá dákẹ́ kí Fúlàní kọ̀ntínú láti máa pa wá àwọn alágbára tẹ́ ẹ rí tó lágbára ju Sunday Igboho lọ kí ló dé tí wọn ò dìde Ìfájìmí kí ló dé tá a rí wọn
ká fi wọ́n lẹ̀ ká pa wọ́n lókè ọdẹ tán tán bá kò lókè ọdẹ kan tó ré mọ́ ìlú mi kí gbogbo wa dákẹ́ ṣèbí ara àwọn alágbára náà nìwọ náà pera ẹ̀ ṣèbí olóògbọ́fá ó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ kí ni contribution ti tiẹ̀ náà tí ìran Yorùbá ò fi ní dẹrú Fúlàní ẹ gbọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ inú yín tẹ́ ti wo interview yẹ ṣé ohun tí Sunday Igboho sọ ń bọ̀ ṣẹgbọ́ ìlara ṣẹrí omi máa tẹ̀yìn wọ̀ gbé ẹ lẹ́nu àtàwọn baba ńlá baba ẹ Ifájìmí omi máa tẹ̀yìn wọ̀ gbé ẹ lẹ́nu omi máa tẹ̀yìn wọ̀ gbé ẹ lẹ́nu ní mímú gbà wọ́n ló délé ayé Ọlọ́run o ayé ti dàrú ọdún ìkọ̀ọ̀kan làwọn ọmọ àlè ìran Yorùbá ọmọ yọjú síta àwọn tí ò fẹ́ kọjọ́ ọ̀la Yorùbá ó dára if you want to advise somebody ṣé bọ́n ṣe ń advise ẹ̀ lélẹ́yìí ṣé bọ́n ṣe advise èèyàn rèé it show that you did not love the Yorubas àwa dẹ̀ mọ̀ pé wọ́n rán ẹ wá ni wàá pàdé mi mo ṣe ń padà bọ̀ lórí ẹ̀yin ọmọ aláìgbọràn yìí ìkọ̀kan lọ́mọ ọ̀wọ́ yọ ṣe gbọ́ mi àwọn kan ló ti kọ́kọ́ já ewé ló ti kọ́kọ́ wá egbò kí ìran bàbá ti tiẹ̀ tó bẹ̀rẹ̀ ṣe gbọ́ mi ògùn á máa wẹ̀jẹ̀ ẹ̀yìn wẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ bá dẹ́yìn lẹ́yìn Sunday Igboho tẹ́ ẹ̀ bá padà lẹ́yìn Sunday Igboho tá a bá rán èèyàn níṣẹ́ irú ó máa fi tọmọ jẹ ní Fájìmí this is last warning tó gbọ́ mi Sunday Igboho iṣẹ́ ní àrífín he has break record kí Sunday Igboho sọ wípé òun ò jà fún ìran Yorùbá lẹ́ni ètò ti ṣe kò lè parẹ́ mọ́ láéláé ẹ máa wádìí Sunday Igboho ní ẹ lè rí díẹ̀ láṣẹ Olódùmarè mò ń padà bọ̀ mi ò tí ì dé. báwo ló ṣe ń wọlé ẹni wọ́n gbẹ́sẹ̀ lé ìwé yín ìwé ìrìnnà yẹn lè wọlé bó ló ṣe ń wọlé sọ fún wa pé bẹ́ẹ̀ ni ẹ̀ ń gbà wọlé ẹlẹ́ẹ̀lẹ́gbẹ̀ kó pọ́ìntì kan nìyẹn ẹni wọ́n freeze àkáǹtì yín ẹ̀ lè gbowó ó ní báwo lè ṣe ń ṣèjọba bàbá kọ́ olóòtú àgbàlagbà ni yín ṣùgbọ́n ẹ jẹ́ kágbà yín ó dánú ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ púpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ láyé in tí wọ́n máa sọ tí wọ́n máa sọ tí wọ́n pé ayé mọ̀ gbọ́ pé ó wà lífàǹtì ló fẹ́ máa sọ àgbà ní kọ́ olóòtú lóòótọ́ ìsọmọ yékeré bàbá lẹ jẹ́ ṣùgbọ́n púpọ̀ ọ̀rọ̀ tẹ́ ń bi Sunday Igboho ti pọ̀ jù gbogbo wa lè mọ̀ pé Sunday Igboho mọ̀rọ̀ sọ mọ́jẹ̀sọ̀ náà mọ̀rọ̀ sọ. ọkàn gbogbo wa ní ò balẹ̀ nítorí àkókò wa ẹ jọ̀wọ́ màá play fídíò kan fún yín láìpẹ́ yìí níbi tí Kọ́lá Olóòtú tí ó ti gbé Olóyè Igboho tó ti pè wọ́n lórí fóònù pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tó Olóyè Igboho náà ń sọ táwa parọ́ lókù gbogbo alamọ̀ yìí pé nípa ọ̀rọ̀ sísọ Olóyè Májàsọ́lá púpọ̀ bẹ̀ kú díẹ̀ káàtó tó pọ̀ ṣùgbọ́n bàbá Kọ́lá Olóòtú tí Olóyè Igboho bá sọ̀rọ̀ dáadáa kí wọ́n sọ̀rọ̀ dáadáa kí wọ́n ní onímọ̀ràn gidi Olódùmarè má jẹ́ kí Kọ́lá Olóòtú padà kó bá wọn Ọlọ́run má jẹ́ ó ṣekú pa wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ pìrìsẹ́ńtà tó bá kù láti mọ interview wọn pẹ̀lú level tí wọ́n wà yìí nínú ọ̀rọ̀ yìí mo kò púpọ̀ yín ni ó ti gbọ́ ṣùgbọ́n àwọn kan bẹ́ẹ̀ jẹ́ wípé bẹ́ẹ̀ bá jẹ́ olùfẹ́ èèyàn lótìtọ́ mo fi Olódùmarè búra mo fi ọba tó ní mí tó ní ẹ̀mí mi búra lọ́dọ̀ gbogbo mo nífẹ̀ẹ́ Sunday Igboho púpọ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ Sunday Igboho ṣùgbọ́n àwọn kan bẹ́ẹ̀ pé wọ́n máa sọ pé ikú òkú nípa kíkanjú ikú odò nípò mọ̀ ikú tí kò sí nàbẹ̀ ní inú abẹ́ rẹ̀ ṣùgbọ́n yẹ ká kíkanjú wọn ni ó yẹ kíkú tó páyà àkókò káàkó ọmọ rẹ̀ kó ti tó gí sọ kí yín ọmọ yẹ̀yìn àgbàlagbà nígbà tí bàbá yìí pè yín lórí ẹ̀rọ tí wọ́n bí léèrè báwo lẹ ṣe ń ṣe ó kọ́ mọ̀ ìbá dùn lẹ́nu mi jù wọ́n bí léèrè báwo lẹ ṣe ń ṣe ẹ̀yin náà padà gba fídíò yẹn màá fídíò yẹn ṣe parí ni èyí tẹ́mi fẹ́ sọ nípa wọn èyí tí màá sọ bóyá ó tó bẹ́ẹ̀ àbí ò tó bẹ́ẹ̀ ẹ padà lọ́mọ ẹgbẹ́ nípa yìí mo bẹ̀ yín ẹ má mi gbọ́ fídíò yìí parí because lóòótọ́ la nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n kò yẹ kẹ́ ẹ kúkú ya o kò yẹ kẹ́ ẹ fọjọ́ ọlọ́jọ́ lọ o kò yẹ kó jẹ́ wípé èyí tá a fẹ́ ṣe à ń bẹ lọ́n pé púpọ̀ sọ pé wọ́n ní ìdáfẹ́ nìkan jọ kan ó ní Yorùbá nation olóòlè wáyé ó ṣùgbọ́n Olódùmarè ló mọ ìgbà gbogbo ìgbà tí ó bá jẹ́ Májàsọ́lá pẹ̀lú ìdojúkọ tẹ́ ẹ ti ní láyé à ń bẹ lọ́n kọ́ lọ́n jó sojú yín ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ yìí ọ̀rọ̀ tẹ́ ń jáde lẹ́nu yín yìí tẹ́ ẹ bá kíẹ́vù Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ ni torí wípé ní bí ó tẹ̀ pé bá a ṣe kéré tó yìí à ń gbẹ́tẹ̀ kínní àgbẹ́lẹ̀ kejì àwọn tí wọ́n kọ́ ń ṣe kú pátá fi máa lágbára láyé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni láti bí interview gbàwọlẹ̀ ń gbàgbára yín lẹ̀ gbàwọlẹ̀ ń ṣe kínní kan tí kálukú wọn ń jábọ́ láì ṣe pé wọ́n ṣépè fún yín bàbá àwọn nǹkan yìí bá a ṣe nífẹ̀ẹ́ yín tó ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọ́n lẹ́yìn ẹ̀bẹ̀rù wọ́n ní nítọ́jọ́ nínú odúfà kan nígbà tí wọ́n pè é sójú ogun ìní kì í púpọ̀ yóò mọ̀ yá àwọn babaláwo akọni mẹ́ta ti dúró dò nìkan olórí adúgbò ó wá dira wọ́n wá dáfá ifá ní ògbọ̀dọ̀ lọ ó dá ifá ló ògbọ̀dọ̀ lọ ó lọ nínú òtún kan lọ́tún ìwòrì lọ́sì ń gbò dọ̀hún akọni mẹ́ta tó ojú kò nìkan ó pa mẹ́rin nínú wọn àmì méjì tó kù sí pupa tètèrè gé àwọ̀ ẹ̀bọ́n ọ̀nà dábò lórí adúgbò tí ń lọ sógun
wọ́n mọ̀ dákínù tẹ̀ntẹ̀rẹ́gẹ́ wọ́n mọ̀ dákínù gbogbo tó jálágbára alágbára ń bẹ lóòótọ́ babaláwo sì ń bẹ tó dájú ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Kwara àtàwọn ọ̀rọ̀ bòmíì tẹ́lẹ̀ ní wọn ètí ìyorúkọ yín kú nǹkan wọ́n pè yín ní wanted wọn èyí ó kọ kú o wọ́n ti ń ti ọ̀rọ̀ míì bọ̀ yín lórí ṣé kí torí pé ẹ̀yin lẹ lágbára jù nílẹ̀ Yorùbá ni ẹ̀yin lẹ kọ́ lẹ lágbára jù o ẹjọ́ nítorí ọ̀rọ̀ tí n bá sọ ìtọ́ bá bẹ́yìn tẹ́ jẹ́ vance wọn nínú tẹ́jẹ́ olùfẹ́ wọn nínú torí wípé a ní láti jẹ́ Olódùmarè dákun gbogbo ẹni tó bá ní kí Sunday Igboho fọjọ́ lọ́jọ́ lọ tó bá bí gbọ́ ọmọ láyé kó bá pa gbogbo wọn kó tó wá pa òun gẹ́gẹ́ fúnra ẹ̀ ọ̀rọ̀ yìí ti pọ̀ jù mẹ́yìn náà bá gbọ́ ẹ mọ̀ fọpọlọ yín digest ẹ̀ àkọ́kọ́ tí mo fẹ́ treat ni wípé wọ́n pè yín báwo ló ṣe ń ṣe kinní kan nínú tó wá lé ń bẹ̀ báwo ló ṣe ń wọlé ẹni wọ́n gbẹ́sẹ̀ lé ìwé yín ìwé ìrìnnà yẹn lé wọlé bóò ló ṣe ń wọlé sọ fún wọn pé bẹ́ẹ̀ ni ẹ̀ ń gbà wọlé ẹlẹ́ẹ̀lẹ́gbẹ̀ kó pọ́ìntì kan nìyẹn ẹni wọ́n freeze account yín ẹ̀ lè gbowó ó ní báwo ló ṣe ń ṣèjọba bàbá kọ́ olóòtú àgbàlagbà ni yín ṣùgbọ́n ẹ jẹ́ kágbà yín ó dánú o ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ púpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ láyé in tí wọ́n máa sọ tí wọ́n máa sọ tí wọ́n pé ayé mọ̀ gbọ́ pé ó wà líbàtì tó fẹ́ máa sọ àgbà ní kọ́ olóòtú lóòótọ́ ìsọmọ yín kéré bàbá lẹ́gẹ́ ṣùgbọ́n púpọ̀ ọ̀rọ̀ tẹ́ ń bi Sunday Igboho ti pọ̀ jù gbogbo wọn kò Sunday Igboho mọ̀rọ̀ sọ mọ́jẹ̀sẹ̀ náà mọ̀rọ̀ sọ Sunday mọ̀rọ̀ sọ ọ̀rọ̀ wọn ti máa ń pọ̀ jù ó ti ń pọ̀ jù fún èyí tó bá dé làákàì bí èyí ṣe lè lágbára tó èèyàn mẹ́fà mẹ́jọ wọ́n ń gbé wọn nìkan olóòrìn ẹlọ́mọ Yorùbá ni wọ́n ń parí lọrin nígbà tí wọ́n wá pa méjì sílé yín sọ́mọ Haúsá làwọn sáwọn ìṣe Yorùbá tí Yorùbá kọ́ ló wá ra wọn kọ́ wá pa wọn àwọn méjì tí wọ́n pa yẹn ẹ̀ mọ iye ẹbí wọn ẹ̀ mọ wọn tó dánmọ́ òrukàn ìyàwó wọn tó dé láì lọ́kọ mọ́ tí wọ́n ń jìyà ẹ̀ mọ ìyàtọ̀ ń jẹ́ ẹ̀sìn ẹ̀ wá ní wọ́n pa yẹn lọrin sẹ́yìn nìkan májàsọ́lá sẹ́yìn nìkan ìní wọ́ríọ̀ tó le jù tí mẹ́lẹ̀ Nàìjíríà tí mẹ́lẹ̀ Yorùbá kí ni àwọn tó kù ń ṣe wọ́n wá tún fẹ́ ṣe wọ́n tó gbé fọ́tò yín ní Lágẹ̀lú wọ́n tó gbé fọ́tò yín yẹn àti Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n tó gbé pọ̀ wọ́n á bí léèrè tí wọ́n bá tiẹ̀ wá yọ orúkọ rẹ kí ló ṣe ẹ tún sọ ní gbòòrò ẹnu yín ẹ̀yin ò ní dúró lórí ìjọba kankan ara tó kó bá yín tó kó wàhálà bá yín tẹ̀ tí wàhálà fi dé ni ẹni tó bá bínú kó bínú ẹni tó bá jà kó jà ẹni tó mú wàhálà dé rè federal government ń ṣẹgbẹ́ ẹnì kankan o ìjọba ń ṣẹgbẹ́ ẹnì kankan ìjọba apanipa family apanipa ẹbí irun ìjọba amúnimóògùn ẹ wọ́n lẹ̀ nídúró ẹnì kankan ṣé ẹni tí ó ní wọ́n fóun ṣẹ́ṣe wọn ò fóun lóye wọn ò fóun ṣẹ́ṣe sógọ̀ ni wọ́n wá tún tàgì yín papọ̀ nínú fídíò yẹn ẹ lọ́ mọ bá ń bẹ̀ fẹ́yìn tẹ́ bá lè wò tán ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo sọ yìí sẹ́yìn tẹ́ bá di púpọ̀ torí ẹ̀mí bàbá yìí ni because tẹ́lẹ̀ bá ń ṣiṣẹ́ kan èyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ pé tọ́lọ́ máa ń sọ kó náà sọ́ra rẹ̀ májàsọ́lá ẹ sọ́ra yín kọ́ pọ̀ púpọ̀ ọ̀rọ̀ bàbá Gébú ẹ̀rín yín pa mí bẹ́ẹ̀ ṣe ta fẹ́lẹ̀ fẹ́lẹ̀ ń jọ sí sọ́dọ̀ ẹni tó fún yín lóko nìyẹn ẹ pẹ́ padà sọ́kọ̀ ọ̀rọ̀ tẹ́ ń bí Sunday Igboho ti pọ̀ jù ẹni wọ́n fún ìṣàkáǹtì ẹ̀ báwo ló ṣe ń jẹ báwo ló ṣe ń lí báwo ló ṣe ń ṣèjọba sóò ní sẹ́nitọ̀ ni Sunday Igboho sóò ní gómìnà ni wọ́n sọ fún yín pé ìfẹ́ àwọn èèyàn òun ni ṣé ká tó blọọkì ibẹ̀ ni bó ló ń gbà wọlé báwo ló ṣe ń ṣe tí wọ́n á gbé wanted kó mbẹ́ tí wọ́n á gbé kó mbẹ́ lónìí ìtún lọ Òkè Ọ̀tà àbí Òkè Ìbẹ̀lẹ̀ pé Òkè Ọdẹ nílọrin ó tún lọ bẹ̀ nìyẹn ẹ má jẹ́ kí wọ́n rọrùn yín bí HIV ìṣẹ́jọ́ ẹ̀yin méjèèjì ni mo bẹ̀ o tọ́tí àríwá bá ti ga bàbá Gébú ti wọn iṣẹ́ táwọn gbà ni wọ́n mọ̀ fẹ́ wà relevant ní gbogbo gbà ìyẹn Mr. Kọ́lọ́ Olóòtú ọmọ Àdàbánijà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́dọ̀ wọn yìí wọ́n nífẹ̀ẹ́ yín lóòótọ́ but àwọn question ti ń pọ̀ jù gbogbo ayé ló ń gbọ́ yín náà Fúlàní tẹ́ ni wọ́n fẹ́ lọ báyìí wọ́n ń gbọ́ yín àwọn tẹ́tẹ́ ni wọ́n lọ báyìí wọ́n ń gbọ́ yín kí ló dé tẹ̀lé làkàì ẹ̀ ṣiṣẹ́ làkàì náà ọ̀rọ̀ yẹn ti ń pọ̀ jù bẹ́ẹ̀ bá lóògùn bí àrùn ni ó lóògùn ju gbogbo ayé lọ o lágbára ju gbogbo ayé lọ o nílẹ̀ Yorùbá lásán agbẹ́rẹ́gbẹ́ra tí mẹ́mẹ́ tó fẹ́ kó jẹ́ pé ipò tẹ́ wáyé òun fẹ́ wà ń bẹ̀ ń bẹ́ẹ̀ Yorùbá o tí wọ́n lè sọ̀sán lóru ẹja ṣe díẹ̀ o àwa nífẹ̀ẹ́ yín Ọlọ́run ọba tó ní mi orí mi ọrọ̀kàn mi ọrẹ́mi mi tó bá jẹ́ pé tí mo sọ yìí pé báyìí mo fi kórìíra yín ni ṣùgbọ́n o wọ́n ní Ifá kan sọ pé ẹ̀kan so nìkí àgbẹ̀ tẹ́yìn àbá kágbẹ̀ lẹ́ẹ̀mejì yóò dàbí tó tọrọ sójẹ lọ́wọ́ wọn ni ọba tó ní yín kò dé dá yín láàmú àwa gain lára yín àríyìn àjò lára yín ìràwọ̀ gidi tí ò ní wọ̀ lókun ní yín Májàsọ́lá ọ̀rọ̀ yín ti ń pọ̀ jù Sunday Májàsọ́lá ọmọ aládìkún ọ̀rọ̀ yín ti ń pọ̀ jù pàápàá àwọn tí interview yín tí wọ́n bí léèrè àwọn ọ̀rọ̀ torí wọ́n ti dàrú ọ̀rọ̀ tó ń bí léèrè àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé tó má bí wèrè ọ̀dọ̀ wèrè lọ́yẹ ká ti mọ́ gbọ́ including bàbá Kọ́lọ́ Olóòtú ọmọ Àdàbánijà ó yẹ kí ọ̀rọ̀ yẹn ó yẹ kó mọ ní limit gbogbo aláṣẹ mọ̀ yí pé ìrètọ́ lọ ń dá Májàsọ́lá ibi tẹ́ ẹ̀ kù sí ìní kẹ́ sọ̀rọ̀ bínú tí bá ṣe rí bí ìkan bá ṣe ń dùn yín bó bá ṣe ń mú yín lára lẹ́sìn máa ń sọ̀rọ̀ ilé ayé ò gbà bẹ́ẹ̀ o mo fọ Olódùmarè búra tí màá fà bọ̀ gbogbo tó mọ̀ ṣe fún mi láyé mo fi búra mo nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n ọ̀rọ̀ yín pọ̀ ju o ẹyẹ ìbẹ̀rù ní tọ́jọ́ o Ifádé babaláwo ní ṣe bí ojo níṣègùn ní ṣe bí àìgbọ́rọ̀dún wọn ní ṣe kú pa wọn o ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé jẹ́ pé kíkálukú wa kálíbà bá ẹ̀mí wa débi tó dáa ni mo mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ yìí yóò bẹ̀yìn kan nú tẹ́ bá nílà káyì mi kí ẹ̀yin tẹ́ bá bínú tẹ́ mọ̀ pé ẹ̀yin kí ni sọ gbogbo yìí tẹ́ pé odo ni ṣé ẹni tí wọ́n fi doyè oyè tó sọ fún yín pé wọ́n fọ́n lóyè wọn àfọ oníṣẹ́ ṣé kò mọ́ ọlọ́rẹ́ kò mọ́ ọbọ̀rẹ́ ẹ̀yin ń bẹ lókè òkun mẹ́yẹ̀ ń bí léèrè ẹ̀ ń bẹ lájò gbogbo nǹkan yín ọlọ́mọdé bá jẹ́ bíbáyé wọ́n bí léèrè wípé tí wọ́n ti gbókọ yín kúrò ní tí wọ́n ti gbókọ mẹ́ lónìí o ẹ̀ tún lo Òkè Ọdẹ ṣé ẹ̀yin nìkan ni ṣé wọ́n nìkan Sunday Igboho ẹ̀yin nìkan ni wọ́n rí ẹ̀yin nìkan ni lágbára jù ẹ̀jẹ̀ mọ́ tẹ́ ń ṣe ọlọ́mọdé kò bí tẹ́yìn ọ̀gbìn lẹ́nu fún yín because Yorùbá gbogbo Yorùbá òun lè gbà tí yín tẹ́lẹ̀ ẹ̀dí bá náírà ọkọ̀ lọ́yọ̀ tí wọ́n sọ fún yín pé tí wọ́n wí ikú yín pa yín tó bá burú tó Májàsọ́lá
ìwọ nìkan ni ó kù ọba tó nílé ayé òní jó burú fún yín ṣùgbọ́n wà nífẹ̀ẹ́ yín a nífẹ̀ẹ́ yín gidi gan o ọ̀rọ̀ yẹn ti ń pọ̀ jù wọ́n fi máa ń sọ alágbára ni o nígbà tí wọ́n kàn mí lára bóyá ọjọ́ Wednesday ni bàbá yẹn ti ṣe nu Lágelú rédíò ní challenge mẹ́yẹn ọjọ́ Wednesday ni wọ́n ti ṣe kí lónìí òní ni Monday tí mo rí ni mo sọ yìí so fídíò yẹn ẹ wo iye tó ti wò ọ̀rọ̀ tó bá wà nílẹ̀ tó bá lágbára jù láyé mẹ́fẹ́ gbọ́ social media Mọ́dàsọ́lá actor ni ọ́ akọni ni ọ́ ọ̀rọ̀ akọni ò gbọ́dọ̀ pọ̀ jù Sunday Igboho ọ̀rọ̀ yìí ti pọ̀ jù ọ̀rọ̀ yìí ti pọ̀ jù ó ti ń sọ̀rọ̀ jù lóòótọ́ kí ni ìta yín lára gbogbo aláṣọ pé ní tí wọ́n fi ṣe yín ó lágbára ó pọ̀ tẹ́yìn bá sọ pé nǹkan yóò kò dùn ọ̀yìn àbí kò pọ̀ kó náà gbé bọ́ síta ó ṣerú ẹ̀ tí kì bá ṣe pé lórí lọ́wọ́ kọ́lọ́ lóòtú wá ń pè yín ẹ̀ wá ń wí káàtìkàtì gbogbo tí ń bí yín ẹ̀ ń bolẹ̀ báwo lẹ ṣe ń ṣèjọba ìjọba bàbá wẹ̀rẹ̀ gbé fún yín nígbà tí wọ́n ti burú ìjọba wọn gbé fún yín wọ́n fi yín àwọn tí wọ́n ẹ̀ kó bá kí wọ́n lè help yín kò pẹ́ mo ti lórí bàbá mi Ládọjà Májàsọ́lá inú lóko ẹ̀yẹ gbé gbogbo tí mo sọ fún yín tí ò bá tẹ́ yín lọ́rùn ẹ má bínú because mo pẹ́ rí fídíò yìí ẹ má bínú bó ṣe wù mí bó ṣe rí bó sì yẹ kẹ́ ẹ gbọ́ bọ́lọ́wọ́ jẹ́ ẹ gbọ́ because eléyìí kọ́ ni àkọ́kọ́ fídíò tí mo fi sọ pé ọ̀rọ̀ yín pọ̀ jù wọ́n tún wá interview yín kò jábẹ́ lé tí wọ́n fi gbé wanted yẹn kó lórúkọ yín ó yẹ kẹ́ ẹ careful kò jábẹ́ lé ó wá jẹ́ rédíò tí o gbé tí ń gbọ́ lónìí fẹ́yìn ni ẹ ti ń sọ gan ojú la rí ni ọ̀rí òdenu ó wá wùyẹ ẹ̀fà yóò lówó tó yín lówó tó yín ṣùgbọ́n àtọrọ jẹ́ o aláṣọ tó yín àjíyẹ tó yín ṣùgbọ́n púpọ̀ ẹ̀dá tí ò tí ì jẹ́ nǹkan tó yín tó sì ń gbà kó tẹ́ bá ń bẹ láyé òun sóríire ó pọ̀ o ẹ má para yín káwọn yẹn sóríire tẹ́ ẹ bá para yín before that time Ọlọ́run tó ní fi ọ̀run kẹ́yìn tẹ́ bá kú. ẹ bá mi sọ̀rọ̀ kan ẹni báwọn èèyàn ṣe ń pè yín káàkiri ìpínlẹ̀ Kwara lókè ọ̀dẹ ni nígbà ni láwo ni ní gbogbo ògbóònà tí wọ́n ń pariwo Sunday mọ́ fi wálẹ̀ wá gbìjà wà ẹni bóòlẹ̀ lórí lára yín. ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀ fún mi tó dẹ̀ dùn mí lọ́kàn gidigidi gan. ṣùgbọ́n lójú gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni pé mi ò fẹ́ lọ sẹ̀rẹ̀ lọ́wọ́ bọ́ mo fẹ́ kí gbogbo yẹn understand pé ìjọba Nàìjíríà wọ́n tẹ̀lé tó gbé sórí mi wọ́n ti gbé kúrò mẹ́. tí àwọn bàbá wa bá fọwọ́sowọ́pọ̀ tí wọ́n bá fàyè gbà mí kí n lọ mi ò bí lówó lọ́wọ́ ẹnìkankan wàláì mo búra lóko lọ́tọ́ lẹ́mi lọ́dọ̀ máa lọ síbẹ̀ máa dẹ̀ lọ sí gbìyànjú mi tí mo dẹ̀ mọ̀ pé tí n bá lọ bẹ̀ àlàáfíà ìjọba ń Kwara yẹn. ẹ ní ìdí owó lọ́wọ́ ẹnìkankan. wọ́n gbé wọ́n tẹ̀dí yẹn kúrò lórí mi kọ́ wá wò mí wò pé wọ́n dẹ́ mi wò á rí i pé rere lolúwa àìmọye àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ tó gbé tó bá tí mo dìde làwọn náà rẹ́dí àti dìde tẹ̀lé mi táàdẹ̀ jọ lọ táàdẹ̀ lọ rí tábọ̀ rí tálàfíà rẹ̀ wà ń Kwara. àwọn eléyìí máa ṣe àwọn. ẹ̀gbọ́n mi bàbá mo fi ń dá yín lójú pé ẹ̀yin bàbá ní ajá àsín lọ́mọ ewúro òsín lé ọmọ Yorùbá ni wá ilẹ̀ Yorùbá dẹ̀ níbi tí wọ́n ń tẹ̀sùn àṣọ yẹn àbà àwọn tí wọ́n lọ tó àwọn Fúlàní tó wà ń Kwara àwọn ò mísì gidi tó bá dẹ̀ mísì gidi gan láwọn láyà ṣebí ìbọn náà gbé lọ́wọ́ tó fi ń dẹ́rù bá sójà tó ń dẹ́rù bá ọlọ́pàá tó ń dẹ́rù bá DSS ní. Fúlàní ti pólísì méjì báyìí àwọn kan jẹ́ àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń ṣòwò tí wọ́n ń ṣe dáadáa. àwọn yóò kọ́ là ń sọ́n pa wọn. àwọn Fúlàní tí ẹwọ́ yẹn mi tó ti gbé tó ti padà nínú Kwara Yorùbá làwọn tó ń pa ń Kwara yẹn èmi ọmọ kẹta àwọn Yorùbá kò sí nǹkan tó fẹ́ mú gbogbo ọmọ Yorùbá kọ́ ká dìde lọ bẹ̀ tá à ń pera wa lákọni tá à ń pera àlèṣègbà lè sáwó báyìí kí gbogbo irú àsìkò yẹn ká fèsì Kwara yẹn ni tí wọ́n tẹ̀lé ọba sí lórí tèmi tí mo lè rìn tí mo lè yẹn bí mo ṣe yẹn tẹ́lẹ̀ mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi bùrọ̀ láti dé Kwara yẹn. ẹlẹ́ni dúró kánì kàkà ó pè yín tẹ́ fi lọ. èmi ò dóde tẹ́mi ọba sí wọ́n tẹ̀lé lórí. ẹni bẹ́ẹ̀ ṣe ń gbóhùn àwọn ọmọ ìyá yín hùn ẹ̀ sì gbéra ẹ lọ bẹ̀ pé kò sí ntọ́kàn. bẹ́ẹ̀ ni bí mo ṣe ń gbóhùn wọn tó ń sunkún ẹkún kíkorò ń lu yẹn ń ti débẹ̀. kábíyèsí bẹ́ẹ̀ ni mo sọ. pẹ̀lú ìdí mo sọ yìí gan àwọn ọmọ tó jẹ́ àwọn lẹ́yìn mi ti wà ń bẹ̀. àwọn lẹ́yìn mi ti mọ̀ wọ́n free wọ́n ti débẹ̀ báyìí. ẹjọ́ ìbéèrè tí ò fàjà. bẹ́ẹ̀ ni wà táwọn aráàlú yẹn gbọ́dọ̀ fún àwọn ọmọ tó jẹ́ àwọn lẹ́yìn mi ti wà nílùú yẹn. ọ̀tàn ṣúgà jà. bọ̀dá àwọn bàbá fọwọ́sowọ́pọ̀ wọ́n tẹ̀lé pírẹsidẹ̀ntì sọ̀rọ̀ wọ́n yọ wọ́n tẹ̀lé lórí mi èmi tí mo dábúrò wọn gan kàn wọ́n la ń bẹ̀ wọ́n gba yóò dẹ̀ pé mo ti débẹ̀ èmi ọ̀dẹ̀ nídìí àti gbàsẹ́ lọ́wọ́ ẹni kankan káwọn sáyọ wọ́n tẹ̀lé kúrò lórí ọwọ́ bẹ́ẹ̀ lọ bí ni lọ. wọ́n tẹ̀lé gbígbélé lórí wọn ẹ̀ ń gbó bàálù ẹ̀ ń wálé ẹ̀ ń jáde. ẹ kì í ṣe ọ̀dọ́ yìí mò ń gbà wálé orí ọ̀fẹ́ lọ́hùn àti orí ọ̀fẹ́ ìjọba Bẹ̀nẹ̀ àti Jámánì ni mo fi lọ tí mo ń bọ̀ déṣe lu yìí mò ń gbà wálé o tí n bá gbè kó tí n bá ti ń bọ́lẹ̀ ló wọ́n tẹ̀lé wà ń bẹ̀ ṣùgbọ́n lápẹ́ wọ́n ti ṣe kéèsì níbẹ̀ náà wọ́n ṣe kéèsì mi ń bẹ̀ wọ́n lo ẹ̀wọ̀n wọn ń bẹ̀ wọ́n dẹ̀ gbé mi lọ sí court wọ́n dẹ̀ gbé mi ò jẹ̀bi mi sẹ́mi kankan mi ò pa yẹn ìjọba Bẹ̀nẹ̀ free mi pẹ̀lú àṣẹ Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn ọmọ Yorùbá gidi àwọn àgbààgbà Yorùbá kan tí wọ́n dúró tì mí tọ́lọ́run lò pé ọmọ wa ní buhari ò lè mọ dán wa láàmú ọ̀dọ̀ ìjọba tó wà ń bẹ ìjọba bàbá Tinubu náà sọ pé ẹ̀bẹ̀ ń dà wọn láàmú lórí ọ̀rọ̀ Sunday ni
ó ti ṣe kéèsì níbẹ̀ náà ṣé wọ́n ṣe kéèsì méjì ni nígbà tẹ́ níbo wọn tó tún mú ní sí kí ló ń fẹ́ mú fún ó ti ṣe kéèsì níbẹ̀ náà wọ́n lè fi ẹ̀ ń bẹ̀ wọ́n ní ọ̀sẹ̀ èmi sì kọ́ ní Buhari tí mo wà gidi ṣé ìdá tó wọ́n sọ pé kí wọ́n tó tún mú Nàìjíríà kó tó tún kéèsì mí sí ni but sẹ́mọ̀ bàbá yẹn nìkan kò yé mi sá ọyọ Ọlọ́run so àwọn bàbá wa mo lè ti lọ bá bàbá mi Olúbàdàn ẹ̀yin náà sáwọn pé bàbá mi lórí mi àtẹ̀yìn àwọn ọmọ sì yé bàbá mi bàbá mi ní kí fún un lásìkò díẹ̀ wọ́n wọ́n yẹn ju ẹ̀ tó ọ̀dọ̀ mi fi ń dàgbà àwọn tí ń pè mí àtàwọn Kwara tí wọ́n rò pé báyà mi ìfẹ́ bá wọn dá sí lójú pé tí ìjọba bá lọ́wọ́ ń tẹ̀lé lórí mi lónìí èmi ò dórí ìjọba yìí nílẹ̀ àti gbàṣẹ́ lọ́wọ́ ẹnì kankan máa tẹ̀ wọ́n lára ń Kwara yẹn. ara tí Àtíkù máa mú lọ́tẹ̀ wọ́n tẹ̀lé gbígbélé lórí yìí àkùdé wo ni ó lè máa fà pé wọ́n gbé wọ́n tẹ̀lé lé mi lórí o kí ni ìdààmú tó wà lórí wọ́n tẹ̀lé bí wọ́n kàn fẹ́ nu kéde ẹ̀ náà ni. wọ́n fẹ́ nu kéde ẹ̀ wọ́n fi mí sórí sísẹ́ bí ilé gbá pálí Nàìjíríà mo ṣe wà yìí. kàkà kó wù má débẹ̀ gbogbo àkáǹtì mi wà títí bá mi lè wọ́n báńkì kankan mi lè ṣe kankan. ẹ̀mí àwọn owó lọ́wọ́ fífi kú balẹ̀. Malami ìjọba Buhari blọọkù gbogbo nǹkan mi pátápátá àtàkáǹtì mi nìdó mi lè ṣe passport mi lè ṣe kankan ẹbọ níròyìn nìyẹn bí àwọn migration ẹ fún olórúkọ mi Adéyẹmọ Sunday Adéyẹmọ fún wọn sọ pé kò lè ṣe kankan wọ́n tẹ̀lé wà lórí orúkọ ẹ̀. ó lè díẹ̀ lóòótọ́ o bó wà ní Sunday Igboho ṣe ń àtìlọ àti bọ̀ bí bóò ní gbogbo ẹ̀ ṣe wá ń kọ́ mọ́tò pẹ̀lú gbogbo àkáǹtì ńláńlá tí ẹ gbẹ́sẹ̀ lé bó lẹ ti ń rówó sí ìjọba bó lẹ ti ń rówó. mi ò níjọba kẹkẹ tó mọ ti dúpẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run àtàwọn àtìlẹ́yìn àwọn ẹ̀kọ́ kẹjọ ìjọ mọ̀ ń sọ̀hún táwọn ẹgbẹ́ yín. sẹ́ni àwọn tó ń tẹ̀lé mi kiri tẹ́wọ̀ yẹn gbogbo èrò tẹ́wọ̀ yẹn fẹ́ ní ìgbésí kí mo ló kẹ̀kẹ́ owó ni mo ní mo fẹ́ fáwọn yẹn ẹ̀wẹ̀rọ yẹn ìfẹ́ lásán pa nífẹ̀ẹ́ wọn kò yìí ni kò sí nǹkan kan mẹ́jọ bẹ́ẹ̀ lọ èló ni mo ní mo fẹ́ fún wọn ìfẹ́ ni fi ń tẹ̀lé mi káàkiri èló tó lè fún wọn. ọ̀dà kápẹ́dọ̀ láti ìsìn bá ní ọ̀dà ayọ̀ wanted kó nù ọkọ̀ rẹ̀ gbogbo tó ọlọ́run fẹ́ ṣe. kò lè tó ọ̀dà tẹ̀tẹ̀ débi dé Kwara. ọ̀dà bẹ́ẹ̀ bá dé Kwara ọ̀hún bí ọdún mélòó ni kíjọba fún yín tí gbogbo ẹ̀ ó fi kọ́ mú. bàbá dé Kwara láìpẹ́ tí ìdíbẹ̀ tí bá ṣe fídíò kó wọ́n ti yọ ọmọdé lọ Kwara báyìí gbà tó bá tó wákàtí bíi márùn ẹ̀ rí Fúlàní tó kúrú ẹ̀ ẹ̀ ní ọmọ ìdánwò sọ pé Fúlàní pè lólẹ̀ kí ṣe bẹ́ẹ̀ bá ga ọdẹ tó lókun lórí bàbá òun dókun ẹ̀yin bàbá ni ó lóun pa kúkú òun pa gígùn ó sì péré olé ọmọ adìẹ mẹ́fà ọ̀tẹ̀ pa parapara ojú òtó tókun tó ti lé asáàrí ti barapa gbogbo ara barapa ní sàdúrà ní. nǹkan ju nǹkan lọ. sẹ́ríkì Sálíù tí mo dẹ̀ lé ń barapa òun náà lọ́lọ́ jẹ balógun wọn ní Kwara yẹn. àti mo lé ń bà yẹn Kwara lọ́lọ́ jókòó sí tí gbogbo àwọn mínísítà lọ ń kí àwọn èèyàn ńlá Nàìjíríà lọ ń kí ní Kwara yẹn lọ́lọ́ jókòó síbẹ̀. ẹ tẹ̀ jẹ́ agbẹ́yùn ẹgbẹ́ kan náà ẹ má tó jẹ́ akọ̀wọ́ bọ̀ kan mí ibi. ọ̀yẹ́ kan fàyè gbà ń bẹ̀rẹ̀ rárá ọ̀yẹ́ kan sọ pé kọ́mọ̀ dùn. ọ̀la àgbẹ̀tọ̀ ìlú bẹ̀ náà Fúlàní náà ló ń níbẹ̀. àwọ̀ ọmọ ń pa gbogbo eléyùn ẹni tí ẹ já sọ ni pé àwa náà bá ń bẹ̀ jọba o kí wọ́n yọ wanted kúrò lórí orúkọ yín Ọlọ́run ó sì bá wa ṣe káfọkànbalẹ̀ pé bí wanted bá ti kú o gbogbo nǹkan ọkọ̀ mọ́tò. lágbára Ọlọ́run ọ̀dà kí ni ẹ bá mi ṣe gbogbo tó bá nídìí oyin anywhere tí bá wà ẹ̀yin mọ́mì ẹ̀yin dádì ẹ̀yin nídìí oyin gidi ẹ Peledike Ìfẹ́ Olúwaṣọ yàtọ̀ sí ẹ gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ra ọṣẹ àánú ọṣẹ ìṣẹ́gun ọṣẹ ìtúwọ̀ àwọn àgbà ẹbí àwọn àgbà arọ́bí àgbélépọ̀tà ẹ̀yọ́nú ọṣẹ ìṣẹ́gun lóníṣiríṣi ohun ní báwo lẹ ṣe fẹ́ wọ sí ṣé gbogbo àwọn iṣẹ́ tẹ̀ ń wò yìí oníkálukú ní iṣẹ́ títẹ̀ tó máa ṣe oníkálukú ní iṣẹ́ títẹ̀ tó máa ṣe ẹ lọ dira ẹ má wọra yín níran kò ṣe dúró wò àràgbélayé báyìí gan sọ lóhun tó bá ní kó fi ra ẹ̀mí ẹ padà ẹni tó bá dẹ̀ dákẹ́ tayé abadákẹ́ ẹni tó bá fi rẹ̀ sílẹ̀ wọ́n á dẹ̀ mú ṣépín nínú ayé mo lówó kò rán ogun o mo mọ̀yàn kò rán ogun o mo ní connection kò rán ogun o kọ́ lọ́ má jà rogun nínú ayé wa kọ́lọ́ má jẹ́ ká ṣe kí ni mo pè kọ́lọ́ má jẹ́ ká rí ogun fún àǹfààní yìí tẹ́ bá ní ìdààmú ẹ̀kọ́ spiritual ẹ̀yin jẹ́ èèyàn tó máa ń lá àlákàlà ni àwọn àlá burúkú lóríṣiríṣi lẹ́yìn máa ń lá bíi kẹ́ máa jẹun lójú oorun kọ́ máa bá yín lò pọ̀ lójú oorun ọṣẹ tẹ́ máa fi wẹ̀ lélẹ́yẹ̀ tún lálá burúkú mọ́ tí ẹ bá ti fi ọṣẹ ìwẹ̀ gbogbo àlá burúkú yẹn ó ṣe kí ni ó bá dópin ẹ bá lálá burúkú yẹn mọ́ ṣe rí àlá. A lot of people mọ̀ túmọ̀ àlá. Àlá jẹ́ nǹkan tó dáa nítorí ó dúró fún ìtọ́ni. Àlá jẹ́ ìmọ́lẹ̀ tó máa jẹ́ kẹ́ mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí yín. Àlá ó máa jẹ́ kí yín mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí yín either now àbí lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n ẹlòmíràn ní alágọ̀járe
mo lálàyé mi ò kákún ẹ má ṣe bẹ́ẹ̀ wẹ̀yìn tẹ́ bá ké kàlákún ẹ má kàlákún tẹ́ bá sùn tẹ́ bá jí tẹ́ bá kọ́kọ́ lálàá lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ́ tó yí ẹ̀gbẹ́ padà tó bá ti jàlá tí ò dá ni ẹ la ẹnu kẹ́ gbàdúrà ẹ ti gé àdúrà ẹ ti gé aláburúkú yẹn dànù nìyẹn kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá yíra tó bá jẹ́ ṣe lẹ́sùn báyìí tẹ́ fi jí nínú àlá tí ò dá ẹ gbàdúrà bẹ́ ṣe wà yẹn má dìde kúrò lórí ibùsùn yín ẹ gbàdúrà kẹ́ fi gbogbo àwọn aláburúkú tẹ́lá yẹn kẹ́ fi ré dànù ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ó máa ṣe kí ni ó máa lọ kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá mójútó aláàmì máa lọ farapamọ́ ní ọjọ́ iwájú á wá bẹ̀rẹ̀ iṣẹ́ èyí ò wá ní mọ̀ mo wá ti gbàdúrà kó wá mẹ́ni pé that is the end ṣẹ́rí àdúrà yẹn dúró fún wípé ẹ kọ́kọ́ fi pa agbára ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá lọ máa wá solution sí kó bá má wá ṣe ṣùgbọ́n tẹ bá pa agbára nǹkan tẹ wá fi kíní yẹn sílẹ̀ tó bá pẹ́ á tún padà lágbára padà òun ló máa fi di pé àgbà tí mo dẹ̀ lálàyé mo dẹ̀ gbàdúrà o mi ò mọ̀ pé kíní yẹn máa padà wá ṣe ìgbà tó gbàdúrà ṣó wá koná mọ́ àdúrà yẹn dáadáa ohun tẹ máa fi koná mọ́ ní fún gbogbo ẹ̀yin tẹ bá máa lálàkàlà mi fẹ́ ṣe fídíò ìgúnjù ẹ̀yin alálùbáyíká ẹ bá mi ṣe yes ẹlẹ́ni títí ọfà ìwọ tó bá jẹ́ pé ṣe lọ́tẹ́ lọ́fà ọfà yóò ní bá wa kò ní bá àwọn ọmọ wa àìmọye ọ̀nà lọ́fà lè gbà wọlé síyàn lára àìmọye ọ̀nà ọfà lè gbójú ohun wọlé ó lè gborí ìrìn wọlé ó lè gbanú afẹ́fẹ́ kò síbi tí ó lè gbà sọ gbogbo ẹ̀yin tẹ bá ní ìdáwọn nǹkan tẹ lè lò fún ọfà ọṣẹ wà tẹ lè máa fi wẹ̀ fún ọfà bákan náà mo dẹ̀ ní àwọn nǹkan tẹ lè mú fún ọfà láti pa orú ọfà yẹn láti fi ṣẹ́ ogun ẹ̀ ìyẹn náà wà bákan náà gẹ̀dẹ̀ tún wá nìyí yes ọṣẹ ìṣẹ́gun gbogbo ogun ni ó bá mi ṣẹ́ má ṣẹ́ kọkù yes kẹ̀ gbogbo ogun ni ó bá mi ṣẹ́ ọṣẹ ìṣẹ́gun tó mú yes tó gbà ski ṣẹlẹ̀ àwọn nǹkan ìṣẹ́gun wà lóríṣiríṣi arọ́bí nǹkan ìṣẹ́gun ni àgbélépọ̀tà nǹkan ìṣẹ́gun ni ìtúwọ̀ àwọn àgbà nǹkan ìṣẹ́gun ni mádàrí kan nǹkan ìṣẹ́gun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó pọ̀ tí yóò lè kà tán so èyí tẹ́ bá need àwọn nǹkan ìṣẹ́gun yẹn lóríṣiríṣi àbí èyíkéyìí tí ẹ bá need ẹ pele díkè ìfẹ́ olúwaṣọ gbogbo ayé wa ló máa ṣe àdúrà wa gbà ní orúkọ Jésù ẹ bá mi share ètò yìí ẹ bá mi fọ́n síta ẹ ní dààmú ìyẹn tó wá dúró bẹ́ẹ̀ yes lẹ́yìn yẹn àrígiṣẹ́gi kó forí ara ẹ̀ gbé gbogbo ẹni tó ń lé wa tó ń dà wá láàmú tó sọ wípé okùnbi tá fẹ́ gbé gbà ẹlẹ́rù àforí ara ẹ̀ gbé ibi á padà sórí oníbi àrọ́sí á padà sórí alárọ̀sí àṣàsí á padà sọ́dọ̀ alásàsí ẹ̀fún á padà sórí ẹlẹ́fún èdè á padà sórí ẹlẹ́dì lórúkọ Jésù bó ṣe máa rí nìyẹn àwọn nǹkan tẹ́lẹ̀ lò lóríṣiríṣi òun ló wà tó bá wá jẹ́ pa ṣínà ọ̀la ni ṣẹ́rí owó tó lówó òun ló nífà fún gbogbo àwọn politicians yẹn tó jẹ́ pé wọ́n ṣe kí ni wọ́n fi ojoojúmọ́ sọ wípé àwọn ò ní fi post tí wọ́n wà àwọn ò ní fi sílẹ̀ òun ló mú Àtíkù yẹn tó ṣúṣe ìtakú pé àfikún òun jẹ president Nàìjíríà lẹ́yìn gbogbo owó tó ti ní owó ẹ̀ kò sẹ́ni tó lè sọ pé yẹ báyìí ló wá Àtíkù yes so ẹ̀yin mọ́mí ẹ̀yin dáàdì tẹ wá ní ìdáwọn nǹkan àánú nǹkan bùkún nǹkan aṣínà nǹkan ńlá lóríṣiríṣi ó wà available ọṣẹ wà lọ́fíńdà wà oil wà mercy oil wà victory oil wà bẹ́ẹ̀ ni ṣẹ́rí oil tẹ́ ẹ̀ wọ̀ lọ́wọ́ mi where is the mercy oil yeah oil ìbùkún lélẹ̀ ṣẹ́tìrí ẹ̀jẹ̀ sún sẹ́yìn díẹ̀ òun ni oil ìbùkún lélẹ̀ iṣẹ́ máa fi para tẹ́ máa gbàdúrà fún àánú ó di dandan kẹ́gí àánú gbà oil ìṣẹ́gun lélẹ̀ oil ìṣẹ́gun òun lélẹ̀ oil back to standard òun lélẹ̀ àdúrà ìṣẹ́gun lẹ máa gbà sóhun tẹ bá ti ń lò ó bákan náà gbogbo ayé tẹ ní business tí business yóò boost tẹ kàn ń ṣiṣẹ́ ẹ̀yin tó jẹ́ pé tẹ bá ti ń kojọ báyìí ló máa ń dànù àsìkò tẹ bá ti sọ wípé yes àsìkò àṣeyọrí ti tó báyìí gbogbo àtúnṣe wọ̀ àwọn nǹkan tẹ́ lè lò láti fi òpin sí ó wà ẹ̀yin tí ìgbéyàwó yín ṣéki ẹ má jẹ́ ó ṣéki ẹ má jẹ́ ó já o ọkọ wọn lóde òṣèbẹ́ rí Lady K báyìí ọmọ mẹ́wàá bàbá mẹ́wàá kò tún sí ilé ọkọ ó dẹ̀ dùn mọ́ mi inú tí bá máa ṣe wedding sí pẹ̀lú sùúrù ni Jésù Olúwa wa mi eléyìí wà fún àmúbọ́ gbogbo èyí bá àmúbọ́ bá yọ lẹ́nu tẹ́ máa lò lélẹ́yìí yes gbogbo èyí tí ìgbéyàwó yìí bá ṣéki tó ṣéki bẹ́ẹ̀ lọ́jọ́ Lady K ọlọ́mọ mẹ́wàá bàbá mẹ́wàá o ẹ tètè ṣe kí ni ẹ tètè di ìjókòó yín yẹn mú
kó má ṣéèkì àwọn nǹkan tẹ́ lè lò láti fi di ìjókòó yẹn mú ìbájẹ́yàwó yín ló fẹ́ fi yín sílẹ̀ tẹ́ fẹ́ kó lọ ohun tẹ́ máa lò láti fi dè mọ́lẹ̀ ó wà available ẹ pè mí máa fún yín ẹ dè mọ́lẹ̀ mi ní sọ pé jóbìnrin bíi tèmi nítorí pé kí ni iyì obìnrin ni kó wà lé ọkọ kó ṣe wedding anniversary bẹ̀rẹ̀ láti 10 years 20 years 30 years 40 years àwọn ìyá wa tí wọ́n ṣe 40 years wedding anniversary 50 years wedding anniversary kì í ṣe pé ojú wọn ò rí ojú wọn rí ṣùgbọ́n wọ́n maintain wọ́n mú mọ́ra wọ́n fi àdúrà tì ẹgbọ́n tó máa ní ó ti lò nǹkan fọ́kọ ẹ̀ ìwọ náà lọ lò nǹkan fún títì ẹ̀ ó lò nǹkan fún ìyàwó ẹ̀ ìwọ náà lọ lò fún títì ẹ̀ àní kí ìgbéyàwó máa túká kẹjọ bára yín dàgbà kẹ bára yín dọjọ́ ogbó so gba àwọn kọtẹ lílo lọ́nà kò ṣọ̀kan gbogbo ẹ̀ ló wà iṣẹ́ kún bíbá lóríṣiríṣi àìmọye mi wà tí mi ò lè ṣe kíni tí mi ò lè pariwo lórí social media àṣírí ni èdìdí ni so àwọn iṣẹ́ tí ẹ bá fẹ́ ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ ẹni iṣẹ́ tẹ́ bá ń ṣe tẹ́lẹ̀ fẹ́ kí iṣẹ́ yẹn kó máa lọ síwájú kó máa boost ẹ wá nídìí nǹkan tẹ́ lè lò láti fi boost business yín ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ ẹ̀yin tẹ́ bá fẹ́ wá sí ṣọ́ọ̀bù mi mo wà ní 76 Wentworth Street Hamilton downtown 76 Wentworth Street Hamilton downtown àwọn èròjà spiritual items lóríṣiríṣi òun ló kún bí báyìí tẹ́ bá gbọ́ pé mi ò lè ká tán ẹ̀yin tẹ́ bá ní di love powder èdìdí sáàmù lóde bẹ́ẹ̀ ni ẹ pè mí ó wà available ẹ̀yin tẹ́ bá ní di brain tonic èèyàn tó bá máa ń gbàgbé nǹkan olómi wà olóyin wà brain tonic olóyin lélẹ̀ brain tonic olóyin lélẹ̀ olómi lélẹ̀ téèyàn máa mu so èyí tẹ́ bá ní àwọn nǹkan tẹ́ lè lò fún ọgbọ́n ìmọ̀ àtòyé ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ ojú òní tiwa mi ò ní wá yín tì ìyanu á ṣẹlẹ̀ nínú ayé wa á jẹ orí àánú gbà àdúrà gbogbo wa máa gbà ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì ayé òní mú wa ayé òní béèrè pé bọ́lá Ọlọ́run wá wà gbogbo ohun tó jẹ́ bí òkè ṣòro fún wa wọn á sọ di pẹ̀tẹ́lẹ̀ àjọ ní testimony ayọ̀ àníri jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K Ìfẹ́ Olúwaṣọ the baby of Oduduwa nation ẹ̀yin ìyá ìbàbá má gbàgbé láti bá mi share ètò mi mo ti sọ fún yín kò sí country tí mi ò kí ń send ọjà mi sí gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà tí n bá tajà fún yín with American dollar mi ò ní gba shipping ní ọwọ́ yín ẹ ṣé gan mo dúpẹ́ bye.